àwọn ọmọ iléèwé tí wọ́n jí gbé lóríire àtàwọn agbébọn. ṣé erémọdé ni àbọ̀ṣẹlẹ̀ lóòótọ́? ṣé wọ́n kàn fi ṣòṣèlú ni àbí wọ́n fi rú wa lójú? alẹ́ ilẹ̀ gbọ́ kò ní í dọ̀la o. gbogbo abiyamọ ayé o ẹni náà ẹ ní fẹ̀yìntì sunkún ọmọ o ẹ ní fojú sunkún ọmọ. bó o ní ọwọ́ ìjọba ṣe tẹ àwọn agbésùnmọ̀mí tí wọ́n gbé àwọn ọmọ? ṣé lóòótọ́ wá ni àbí wọ́n gbára ń sọ? ṣé lóòótọ́ ni wọ́n pa lára wọn àbí ṣàròjí? ṣé wọ́n rí lára wọn mú àbárè júẹ̀ǹtì? ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan. àkúkú ní jẹ gbè débi páàkù gbè. àbẹ́nìkan jẹ àbẹ́nìkan mu. bọ́rọ̀ bá ti wí làáhàn mi ni bàtà dún lóòtú fẹ̀. ẹ gbọ́ pèrègèdè lálẹ́ yìí. àwọn agbófinró ẹ súnmọ́dé rédíò yìí. ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látòrí píríncípà. ìyá píríncípà tí wọ́n dálẹ̀ táwọn èèyàn bùn mọ́tò. ìyá ti sọ wípé bóyá lòun padà lọ máa ṣiṣẹ́ tíṣà mọ́ o. ó ní ìyá ti lo 28 years ọkọ̀ ọdún méje tí ó lò tí ó fi fẹ̀yìntì. ó ní òun ò rò pé òun ó lè parí ọdún méje. àwọn èèyàn wá sọ pé ó ti ní nǹkan tí àwọn olóyìnbó ń pè ní psychology trauma. wípé gbogbo ìgbà tó bá ti ń dé ọ́fíìsì ẹ̀ ní ọmọ rántí bí wọ́n ṣe wá jí òun gbé. pàápàá jùlọ tó bá dé environment ibi tí gbówà ẹ̀rù ọmọ bá a. ó ní tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ni wọ́n sì gbé lọ òun rò pé òun ó ṣiṣẹ́ tíṣà. atẹ́gùn fẹ́ àtìrífòrò adìẹ o. àṣírí olókòbó tú aṣọ́ya yẹ̀rí tú. gbogbo ntí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ọmọ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa àwọn ọmọ tí wọ́n gbé lóríire lálẹ́ ilẹ̀ ẹ̀ mọ̀. ẹ̀wábì kan jòkó sí o. ǹjẹ́ mọ̀ pé bí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ọ̀nà méjì ló pín sí o. àwọn kan ń sọ pé tó ṣeéṣe kó rí bẹ́ẹ̀ sá àbí ẹ̀ kàn dàbí ọgbọ́n òṣèlú àbí wọ́n fẹ́ fi ṣe kàmpéènì. odidi ẹ̀mí wọn á fodidi ẹ̀mí ṣe kàmpéènì. kò sì sí ní tó lóṣèlú ò lè ṣe o. òṣèlú politician. àìbínú orí ká fi fìlà dé bàdí. Akọ́láwọlé yìí dé o olóòtú ọmọ àdábánijà. wọ́n là o èmi ọ̀là ńlé ayé mi béwúrẹ́ bá dàgbà ewúrẹ́ a máa làwo lórí sansansan. ẹ̀yin náà ọ̀là ẹ̀ làlàlà bí eléwì odò. bẹ́ẹ̀ bá rẹ̀ rọ̀pọ̀ tẹ́ ẹ bá ta ẹ̀tọ̀ wọ́n gógó. ẹ fi gbogbo ara ṣòwò bí iṣẹ́ṣẹ́ fún. tó yọ̀ọ̀ṣẹ̀ bẹ́ẹ̀ o àti àwọn àgbàlagbà. ọlọ́run gbọ́ ọlámì ó sì lù ú rọba stamp. ẹ jẹ́ á máa bẹ̀rẹ̀ lẹ́sẹẹsẹ. lẹ́sẹẹsẹ tá a ti máa bẹ̀rẹ̀ rèé o. ẹsẹẹsẹ tá a ti máa mú lálẹ́ yìí. àwọn tí wọ́n wá kó àwọn ọmọ léèwé àtàwọn tíṣà yìí. bóò ni ẹ ṣe bẹ̀rẹ̀ plan ẹ̀.
bọ́lá láti sọ fún yín pé láti inú oṣù kejì ẹni ẹ ti ń plan bí wọn ó sì wá kó àwọn èèyàn o. kìí ṣe nǹkan tí wọ́n rò lálẹ́ àná mọ́júmọ́ òní tí wọ́n sì ń gbọ́ ọ̀nà Ọ̀yọ́ sí ètí bọ̀. ẹ wo láti inú oṣù kejì títí sínú oṣù tí wọ́n gbé àwọn ọmọ àti inú oṣù tí wọ́n wá gbé wọn jù ó lẹ̀. ṣé wọ́n dojú ìbọn kọ wọ́n ni ṣé wọ́n yìnbọn mọ́ wọn ni kí wọ́n ó tó kó àwọn ọmọ lẹ̀ àbí bó o. ẹni ìṣẹ̀lẹ̀ tó múra sílẹ̀. nígbà tí ìbọn wa ń lọ lákọlákọ bóò ní bó o ṣe tajá bá àwọn ọmọ bóò làwọn ọmọ bí òní kankan ò ṣe kú nù wọn. gbogbo ẹ̀ lẹ́gbọ́ lálẹ́ yìí. ṣé wọ́n gba ránsọ́ọ̀mù wọ́n fún wa lówó ni wọ́n wá tú àwọn ọmọ lẹ̀ àbí wọ́n ráwọn ọmọ gbà ń tipátipá lọ́wọ́ wọn. alẹ́ ilẹ̀ gbọ́ kò ní í dọ̀la. ẹ̀dá tó rán pọn ìka ọmọlàkejì. ó pẹ́ títí ọmọ rẹ̀ á dẹ́ níbẹ̀. ẹ má má ṣe o ìkà òṣùwọ̀n. ẹ má má ṣe o ìkà ọ̀dà. mọ́ra dòdò mọ́jẹ́ dòdò ń dò ó. mọ́ mọ́wọ́ dòdò mo fi pọ́ mọ́ ń dòdò ń dòdò. ọmọ ń dòdò ń fi dòdò dòdò ṣeré. bàbá olódòdó dé ọmọ ń dòdò bẹ́ẹ̀lú dòdò dé Ọ̀yọ́. ọ̀sáré títí ọkọ̀ lùyà oníyọ̀ ó ṣubú lọ lọ́yọ́. ọpẹ́lọpẹ́ bàbá ọlọ́mọ yọyọ tí ń gbọ́yọ̀ tọ́yọ ìyá oníyọ̀ nínú yọnu. ọ̀sẹ́ni ọmọ wípé ilẹ̀ ní í yọ ohun ilẹ̀ mọ́ yọ̀ mí o ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí alápòòkà. àìbínú orí ká fi fìlà dé bàdí. Olódùmarè ìbà rẹ lálẹ́ yìí. Olódùmarè agọ̀tún ọba tẹ́rí lẹ́gẹ́lẹ́gẹ́ tó forí ṣàgbéjì omi. àmọ́ lọ àmọ́ yà ẹ má jẹ́ kí tẹnu ọbọ̀ ẹ má jẹ́ kí tilẹ̀ ọ dànù ẹ má sì jẹ́ kí tilẹ̀ ọ pọ̀ ju tẹnu lọ. bá a bá ń sọ̀rọ̀ nípa ìwádìí ọ̀rìn kí ni wí tí mo rí nípa bí ẹ ṣe gbé àwọn ọmọ ẹ lọ àṣírí kan mo kọ́kọ́ sọ fún yín láti inú oṣù kejì bí wọ́n sì ṣe bẹ̀rẹ̀ rẹ̀ àwọn ẹgbẹ́ ajàjàǹgbara kan àwọn ẹgbẹ́ esin ọ̀kọ́kú àbí mélòó wọ́n dà á lẹ̀ wọ́n kó kínní platform tí wọ́n máa ń ṣe lórí fóònù yẹn wọ́n kó jọ wọ́n ń ṣàyìn àwọn èèyàn sí gbogbo owó tí ọmọwọ́tọ̀ ọmẹsẹ̀ tó ṣàdédé rí gúrùpù kan tí wọ́n ṣàyìn rẹ fún gúrùpù tí wọ́n náà ó kórìí bọ̀ ọlọ́run má jọ ṣàyìn gúrùpù tí wọ́n ó fi rán ọ lẹ́wọ̀n ọlọ́run má jọ ṣàyìn gúrùpù àwọn tí wọ́n ń wá o wọ́n dá gúrùpù lẹ̀ lórí fóònù wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ láti bẹ̀ wọ́n ti ń plan gbogbo bí wọ́n ó ṣe rìn hey kábíyèsí olódùmarè nǹkan mọ̀ ń bẹ lábẹ́ ọ̀run o. ṣé ẹ gbàgbé pé mùjísà tá a kọ́kọ́ rí ni pé wọ́n dú Mr. Oyedokun kí ni ẹ̀ṣẹ̀ wo ni Mr. Oyedokun ṣẹ̀ tí wọ́n fi dùnbù ẹ̀. níbo Mr. Oyedokun wà tí wọ́n fi lọ mú un tí wọ́n fi dùnbù ẹ̀ sáwọn ọmọ yẹn ń wo ni àtàwọn tíṣà bí bẹ́ẹ̀ kọ́ o ibì kan náà wọ́n káwọn ọkùnrin àti obìnrin sí ọkùnrin àti obìnrin lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n wá fi nǹkan dì wọ́n lójú wọ́n di nǹkan mọ́ wọn lójú débi pé wọn ò lè mọ bí àwọn wà ẹ̀ṣẹ̀ tí Mr. Oyedokun ṣẹ̀ tí wọ́n fi pa á ní fanáfanṣu ni wípé nígbà tí wọ́n kó wọn sórí mansíìnì. ẹni jẹ̀ka tó múra síta àtọ̀rẹ́ àti ìka ìka ò ní bẹ́ẹ̀. kí wọ́n tó kó wọn wọ́n sọ pé kí kálukú yọ̀ǹda kó kó fóònù ẹ̀ wá. wọ́n ní Mr. Oyedokun ò fi fóònù tiẹ̀ sílẹ̀. ẹni tó wá gbọ́n lórí mansíìnì bóyá fóònù Mr. Oyedokun ríǹgì
ṣé mọ̀ pé tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kálukú ọmọ pé lákọlákọ ń bolẹ̀ wà kò lè gbé fóònù ṣùgbọ́n fóònù ń ró lákọlákọ lọ́wọ́ ẹ̀ nínú àpò ẹ̀ ní a sì ṣe dénú gbó tán lẹ́ni tó gun mansíìnì àtàwọn ikọ̀ ẹ̀yìn ọ̀kọ́ kú tí wọ́n gbé wọn lọ sọ pé òun fura pé fóònù ń bẹ lára Oyèdò. Eré ni àbí àlọ́ wọn kọ́ bàkú ẹ̀ wọ́n bá fóònù wọ́n sì bí léèrè wípé nígbà wọn ní kálukú ó fi fóònù ńlẹ̀ ọ̀gbọ́ ni ó lóun ọ̀mọ̀gbà náà tí wọ́n ní wọn ó fi fóònù ńlẹ̀ inú bí ọ̀gá wọn pátápátá ó ní bóun ọ̀bá tiẹ̀ ní pẹ́ nìkan kan òun ó fi ọjọ́ òfin káwọn èèyàn ó lè bá a mọ̀ wípé kò dáa kéèyàn máa parọ́ lórí fóònù tó wà lápò ẹ̀. Lójijì wọ́n mú kúrò láàrin àwọn tí wọ́n kó sí. Wọ́n ti kó wọn bì kan náà wọ́n ti faṣọ dì wọ́n lójú wọ́n sì mú un lọ. Wọ́n ló bẹ̀bẹ̀ kódà ó fọlọ́n bẹ̀ wọ́n. Wọ́n ní wọn ò gbọ́ ọ̀gá wọn ti fún wọn ní ọ̀dà pé kí wọ́n lọ yanjú ẹ̀. Wọ́n mú débi tí wọ́n ó ti yanjú ẹ̀. Wọ́n lé wọn bá. Wọ́n gbọ́ tí ń pariwo lọ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jọ̀ọ́. Ariwo làwọn ọmọ iléèwé ẹ̀ gbọ́ àtàwọn píríncípà. Wọ́n gbọ́ ariwo títí. Ọ̀tọ́ mi bá wọnú àgbọ̀. Nígbà ọ̀dẹ̀ kan ariwo yẹn lọ òkè lálálálá. Àyún ni wọ́n rí wọn ọ̀rá bọ̀. Ó tó bí wákàtí kan nìkan nínú àwọn ọmọ ẹṣin ọ̀kọ́kú yẹn níwà ń jó ní bí ìgbà téèyàn ń yayọ pé wọ́n ti mú kan balẹ̀ nù yín. Wọ́n ní kọrin ní jó. Wọn ò tú wọn lójú lẹ̀. Wọ́n dè wọ́n lẹ́sẹ̀ wọ́n dè wọ́n lọ́wọ́. Bí wọ́n bá fẹ́ yàgbẹ́ tàbí wọ́n fẹ́ tọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀ wọ́n ní pé ẹ dákun ẹ jọ̀ọ́. Ọ̀kan tí wọ́n tọ́ wà nínú ara àwọn tó gba òmìnira nínú àwọn tíṣà ló ròyìn báwọn tó ròyìn ogun o. Kò dé ní Mr. Oyèdòkun bóun ṣe lọ́nu. Wọ́n yanjú ẹ̀ wọ́n sì pa fáìlì rẹ̀ déwájú Ọlọ́run. That was the end of Mr. Oyèdòkun. Ẹni tó ti ṣe tíṣà kábíyèsí Olódùmarè. Ní gbogbo àwa tá ń gbọ́ mi lálẹ́ èèyàn mélòó ló ra bisikíìtì tàbí èèyàn mélòó nínú yín ló ra áńkásífù tó rántí tíṣà rẹ̀ tó dáa sí nígbà tó wà ní primary school. Èèyàn mélòó ló béèrè ilé tíṣà rẹ̀ tí ń bẹ nígbà tí ó wà ní secondary school. Èèyàn mélòó ọmọ iléèwé mélòó ni a jọ sowọ́pọ̀ wípé kí wọ́n rántí ọjọ́ òbí principal àwọn kan kí wọ́n sọjọ́ òbí fún un. Sọ́run wá lè rí tíṣà wà ní. Tíṣà ẹlẹ́ẹ̀kejì kí lòun ṣe tí wọ́n fi pa á. Wọ́n ti ń bára wọn sọ̀rọ̀ ńgbà náà. Ìjọba àtàwọn agbésùnmọ̀mí ti ń sọ̀rọ̀ ńgbà náà. Ọ̀rọ̀ tí wọ́n sì ń jọ ń sọ ńgbà yẹn ni pé bí wọ́n ṣe tú àwọn ọmọ ẹlẹ̀. Gbogbo ìgbà tí ìjọba ò sọ nǹkan kan oníkàn ń lọ lábẹ́lẹ̀. Lójijì ọlọ́gá àwọn tún bínú ńjọ́ kan wípé àwọn sọ́jà ń súnmọ́ wọn pọ̀ jù. Wọ́n ti wọ́ọ̀nù o pé bí wọ́n bá ti súnmọ́ wọn àwọn pa gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ wọn. Lábẹ́ bẹ́ẹ̀ ìjọba wa lo nǹkan tá à ń pè ní native intelligence. Wọ́n pa àwọn tó ní native intelligence. Wọ́n pa pọ̀ mọ́ high technology. Kàwé àfọ̀ káfọ̀ àwí.
wọ́n tún nà ọmú tíṣà kejì wọ́n dúnbú ẹ̀ ní fẹ̀yìntì sunkún ọmọ lálẹ́ yìí o ẹ̀ ní fojú sunkún ọmọ o gbogbo ẹ̀gúsí gbogbo ọwọ́ tó bá ṣẹ́gúsí ní ọjọ́ bẹ̀rẹ̀ nǹkan ò ní ṣe yín o gbọ́ bá kù dẹ̀dẹ̀ tẹ́ jẹun ọmọ Olódùmarè ò ní gbọmọ náà lọ yín. ẹ mọ̀ bá ń ṣí àkíní yìí o 11 times wọ́n kàn fẹ́ fi mọ àwọn olólùfẹ́ mi tòótọ́ ni tọ́ ọ bá ti ṣí ààrẹ pé mo ti ṣí ààrẹ o kó o fira rẹ hàn kò sówó ń bẹ̀ o. Adéọmọ Adémọ jẹ́rìí ẹ̀ ó ti ṣí ààrẹ kọ̀ǹfàmù olólùfẹ́ nìwọ mo mọ̀ ọ́ dáadáa mo mọ̀ ọ́ bí ìgbà tí èèyàn dówó mọ̀ nínú olólùfẹ́ ni. wọ́n mú kejì balẹ̀ àwọn ìjọba náà wá ní bí kinní ìṣe ń lọ ìjọba ọ̀kan kí wọ́n pa àwọn ẹni ìtàn báyìí. níbẹ̀ ni native intelligence ti wọlé nínú fóònù tí wọ́n fi ń bá wọn sọ̀rọ̀ nínú fóònù nọ́mbà ọwọ́ wọn wọ́n tíráàkì ẹ̀ pẹ̀lú àṣẹ àwọn ọlọ́pàá wọ́n sì mọ gbogbo ibi tí wọ́n fi tẹlifóònù yìí bá sọ̀rọ̀ wọ́n sì wọ bàálù lọ wọ́n sì ń lọ kó àwọn èèyàn wọn nígbà tí wọ́n wá kó àwọn èèyàn wọn tó tẹ́jọba lọ́rùn ìjọba wa láwọn fẹ́ bá wọn ṣàdéhùn àwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí fídíò àwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí fídíò call tán bá ti bá wọn sọ̀rọ̀ lórí fídíò call ní tí wọ́n bá fẹ́ gbà kí wọ́n já wọn gbọ́. wọ́n gbé fídíò ìjọba náà gbé tiẹ̀ fídíò wọ́n wá ń ṣò àwọn èèyàn wọn fún wọn. sẹ́ẹ̀mẹ́nì. àwa léèyàn lọ́wọ́ yín ẹ̀yin náà léèyàn lọ́wọ́ wa. tí ẹyọ kan bá kú tó bá tún kú nínú àwọn èèyàn tó wà lọ́wọ́ yín. gbogbo àwọn tẹ́ ń wò yìí ẹ má sunkún wọn o àwọn náà ti lọ nìyẹn. àṣì abẹ́ni lórí kì í fẹ́ wọn ó mú dà lọ nípàkọ́ ọ̀hún. àṣé agbésùnmọ̀mí àṣé wọn ò fẹ́ kéèyàn tí wọ́n kú bí wọ́n ṣe dájú tó bí wọ́n ṣe ń pa àwọn èèyàn nípakúpa ọwọ́ wọn rọ wọn ò lè ṣe nǹkan kan mọ́ ọwọ́ adẹni tí ó rẹkùn àtẹni tí ó ta òkèèrè làwọn méjèèjì ó ti máa gbúrò ara wọn. wọ́n ní kí ni ìjọba ń fẹ́ ìjọba láwọn èèyàn tó wà lọ́dọ̀ yín àwọn fẹ́ ní fọnáfọnṣu kẹ́ ẹ̀ kó wọn lẹ̀ ìtápẹ́ o ìjẹ́jìnà ẹ pa àwọn èèyàn ọwọ́ yín lẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ẹ fojú sunkún gbogbo àwọn tó wà lọ́dọ̀ ọ̀wọ́ yìí o. kábíyèsí olódùmarè ọwọ́ àwọn agbésùnmọ̀mí rọ́ ọwọ́ àwọn ọ̀rọ̀ wọn ò lè ṣe nǹkan kan mọ́ ìjọba farahàn wọ́n pé eléyìí èé ṣerémọdé o kábíyèsí olódùmarè wọ́n ní kí ni ìjọba ń fẹ́ ìjọba láwọn èèyàn tó wà lọ́wọ́ yín làwọn ń fẹ́. ìyàwó mi máa jájà. wọ́n lọ́dà náà kíjọba ọmọ wàá kógun bá wọn àwọn èèyàn wọn kí wọ́n máa lọ síbi báyìí kí wọ́n lọ dúró dè wọ́n ń bẹ̀. ìyàwó mi. àwọn ó kó àwọn èèyàn wọn àwọn ó júwe fún wọn kí wọ́n máa lọ. ìyàwó mi máa jájà. àwọn ò sì ní dá wọn dúró. ìyàwó mi máa jájà. káwọn sọ́jà ọlọ́ dúró níbi ó jìnnà ṣùgbọ́n kí wọ́n mọ̀ sún mọ́ wọn o. bí wọ́n ṣe kó àwọn ọmọ ẹlẹ́nu àti ń tó lè rìn àti ń tí ò lè rìn wọ́n rìn gan nínú igbó kí wọ́n tó débi àwọn sọ́jà wà o kódà odò kan wà tó jẹ́ wípé sọ́jà kan ní ń gbé àbí
tíṣà kan ní ń gbé àwọn ọmọ kéékèèké léjìká tí ń gbé wọn fo odò. Odò kan wà láàrin méjì ibẹ̀ síbi tí ọkọ̀ àwọn sọ́jà wà. nítorí kì í ṣorí ẹnìkan afẹ́fẹ́ tó. At the end of the day, ẹ wá gbọ́ kẹ́ni tó wọ́n ti yẹ sọ. ìyá principal, òwe àwọn tíṣà tó kù àtàwọn ọmọ gbogbo wọn pátá. bọ́mọdé bá ti ló bá fàgbàlagbà. A kì í mú olè ká mọ̀ yan. Ọ̀gá sọ́jà ní a kì í mú olè ká mọ̀ yan. Káwá pé a ti gbà wọ́n o, a ti gbà wọ́n ọmọ o. Àwa rí evidence àwa rẹ̀ nìkan kan mú. ẹni máa jẹ àjà o. Èmi ò sì lọ sí i. ọ̀rẹ́ mi náà. A jẹ́ pé n táwọn èèyàn ń sọ yọ̀bẹ̀ jọ bẹ́ẹ̀ nù. máa jẹ àjà o. Àwọn sọ́jà àtẹ̀yìn tó wà lẹ́yìn wọn ìyàbá àti ń tó wà lápá ọ̀tún ń tó wà lápá òsì. ẹjọ́. Wọ́n rédíò ara wọn pé kí wọ́n máa sún papọ̀. ọ̀rẹ́ mi máa. Wọ́n wá mú wọn máàrin pẹ̀lú ọ̀tá àbọn. ọ̀rẹ́ mi máa jẹ àjà. Nígbà tí ọwọ́ ọ̀já dùn wọ́n, ọ̀rẹ́ mi máa jẹ àjà o. wọ́n káwọ́ òkè. àjà àjà o. tí a bá jà tán ládùn máa làwọn ẹjọ́. Àwọn tó kúkú nù wọn, àjà àjà o. má jẹ àjà. ọ̀rẹ́ mi. wọ́n sì kó wọn pẹ̀lú àwọn èròjà nǹkan ogun wọn. ọ̀rẹ́ mi máa jà. Wọ́n ní nǹkan ogun o, kìí ṣe nǹkan ogun kékeré o. àbí jẹ ìjà. ọ̀rẹ́ mi máa jà àjà o. tẹ́tí ò bá mi. ọ̀rẹ́ mi máa jà. Bí wọ́n ṣe mú wọn rè. Mo láyọ̀ láti sọ wípé ẹ dákun. wọ́n ti fojú àwọn mẹ́ta balẹ̀ ẹjọ́ nínú wọn o. ta ló bá làwọn ẹlẹ́jọ́. Ìwádìí sì ń lọ lẹ́kùnrẹ́rẹ́. àjà o. Wọ́n fojú àwọn mẹ́ta balẹ̀ ẹjọ́. Ẹ̀yin èèyàn wá níbi tọ́rọ̀ wá dé dúró yìí. Ṣé ọwọ́ àjọ arrangement ẹni àgbàjọ mọ́ mi. àbẹ́ni téèyàn jọ arrange nǹkan téèyàn jọ mọ nǹkan pa ẹ̀ bí ẹ̀gbọ́n bá jà olóko ńlá. pé kàn fi báwa dúnkùkù lájà ni tó wá fi hàn di pé ẹdú ẹnìkíní ẹdú ẹnìkejì rí pé arrangement eléyìí ọ̀fẹ́ lágbára pọ̀ jù. bí ẹ̀gbọ́n bá jà olóko. Àwọn mẹ́ta ìṣá bí ìyá ìjà ló. wọ́n ti fojú balẹ̀ ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ̀. ọ̀lẹ̀ àfọ̀kákò ni. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sì ní láti Niger State ní ẹ̀ ti wá. tóje tí ń gbèsè. kí ló bá mú mi forí èébú sí rẹ̀. ọ̀rọ̀ tóje tí ń gbèsè. kí ló máa. Èyí tó ń fi hàn wá wípé adé nọ́bì ṣeréṣeré o tó ń dùn bí. nọ́bì yẹ̀yẹ̀yẹ́ o ta sánsan sí wọn kí mú. iṣẹ́ tí. eléyìí kọjá apá ń ya kọ́ńtẹ́ǹtì lásán o. ìjẹ́. Báyìí ni wọ́n ṣe gba àwọn ọmọ yẹn tí nǹkan kan ọ̀há wọn lára. Báyìí ni wọ́n ṣe gba àwọn principal tí nǹkan kan ọ̀há wọn lára. Ọkùnrin yẹn ròyìn ó fi tì. Irú oúnjẹ wo ni wọ́n ń jẹ nínú igbó? Ìjọ́ kìíní, ìjọ́ kejì, ìjọ́ kẹta. Wọ́n ti ẹ̀kọ́kọ́ rí ráìsì àtepo pupa jẹ fún bí ọjọ́ 5. Mo rò pé ńgbà tíjọba ti blọ́ọ̀kù wọn tí ọ̀jẹ́ ráìsì ọ wọlé nǹkan kan wọlé. Ebi burúkú yìí wá dé. Fún bíi 50 something days yẹn wọn ò fomi kára. Ọkọ̀lá tí wọ́n dá wọn lẹ̀ wọ́n sọ pé ṣẹ́wẹ̀ ẹ lọ wẹ̀ torí ara yín ti ń rùn yìí. Torí àwọn ọ̀dà yín lẹ̀. Àwọn eléyìí ní ẹ mọ̀ wọ́rì kẹ́yìn ọmọ máa wẹ̀ lẹ́yìn kùlé wọ́n mọ̀ jó ń bọ̀ lẹ́yìn. Àbí kọ́ mọ̀ ṣe pé bí wọ́n ti dún bú èèyàn ní ẹni ẹ̀ka lọ wẹ̀. Kábíyèsí Ọlọ́run. Wọn ò rí nǹkan kan jẹ́. Wọ́n kọ́kọ́ ń jẹ ráìsì àti epo pupa. Ńgbà ọ̀ya ló kù ráìsì nìkan. Mo rò pé ń gbé epo tán. Ńgbà wọ́n tún jẹ ráìsì funfun. Ní rógun o. Ní rógun ńlẹ̀ yóò dòkèèrè. Ìyàwó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ jù tí lólógun ọ̀bẹ wọ́pọ̀. Jọ̀mígbà kan ṣèkọ̀kọ̀ mi yóò kó tún ṣèkọ̀kọ̀ rà rẹ̀ kájọ máa mú lọ. Ó ní agbára débi wípé àwọn ọmọ mi ò lè dárìn mọ́. Wọ́n ti rìn ó ti rẹ̀ wọ́n àwọn ọmọ kékeré. Ẹsẹ̀ àwọn ọmọ míì ti bó níbi tí wọ́n ti ń rìn. Wọn ò ní irú ẹ̀rí náà. Kèé máa ṣẹ̀rìn kékeré. Bí kí wọ́n sọ pé kéèyàn ó rìn láti Ọ̀jọ́ kó máa rìn lọ sí tógèètì. Láti Ọ̀jọ́ kó máa rìn lọ tógèètì ọ̀nà Èkó.
alátọ̀jọ́ kọ́ fẹsẹ̀ rìn lọ gúrú màrájì. ẹ rí i pé nǹkan kì í bẹ̀. wọ́n ti cháàjì àwọn mẹ́ta. bọ́lá ṣe pa arrangement náà ni ẹ máa gbọ́ ń kóòtù. bọ́yá nìkan wàá fẹ̀mí ara rẹ̀ yóò fi lélẹ̀ wípé kí wọ́n pa òun. èló wọn fẹ́ fún yẹn tí wọ́n pè kí wọ́n dájọ́ kú fún yẹn wọ́n lọ rèé pa kí wọ́n yẹgi fún lórí arrangement. ẹ máa wọlé ìyá àdúrà máa wọlé. kábíyèsí olódùmarè. àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní nàìjíríà yìí ó ní agbára. ọ̀rọ̀ ń ọ̀bá já ráǹkì ìjọba ìbá já ráǹkì ìjọba àpapọ̀. ọ̀rọ̀ yẹn ọ̀bá sì já ráǹkì ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́. ṣùgbọ́n ọlọ́run tóbi lọ́ba kò jẹ́ kí ráǹkì ìjọba méjèèjì ọjà. ṣé ẹ gbàgbé pé bí wọ́n ṣe kó àwọn ọmọ lọ láyé síbọ̀gì yẹn láyé ti Jonathan àwọn ọmọ wọ́n padà di ìyá àbejì ìyá àbẹ́ta ní àmọ́ tí wọ́n kó lọ ńgbà náà. ẹlòmíín padà lọ́kọ mẹ́ta mẹ́rin nínú wọn bí wọ́n bá ti pa ọkọ nọmba 1 tí ọkọ nọmba 2 take over wọ́n pọ̀ ọkọ nọmba 2 ọkọ nọmba 3 take over. ìyàwó dáná ṣe lọ́kọ nílé ọkọ síyàwó rẹ̀ dáadé. níbo lọ̀rọ̀ nàìjíríà ń lọ yìí. ọkọ mẹ́jọ ọkọ mẹ́yẹ ọkọ mọ ohun tó yẹ kó ṣe o. àìríṣẹ́ ló pọkàn nínú àtìgbàdì yìí ti dá. kàkà tẹ́ ẹ fi ń jà gbogbo ẹ̀yin ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ẹni ẹ má bára yín jà ẹ sowọ́pọ̀ ni. ọkọ mẹ́jọ ọkọ mẹ́yẹ. ẹgbẹ́ oòdùà àìríṣẹ́ ló oòdùà kínní oòdùà kejì oòdùà kẹta àti ti bàbá Fáṣẹ̀hùn àti ti ààrẹ Gani Adams àti oòdùà New Era gbogbo yín ẹ parapọ̀ kẹ́ ẹ sowọ́pọ̀ mọ́rù ẹ̀kú kẹ́ ẹ pe àwọn Àgbẹ̀kọ̀yà mọ́ra. rìsọ́ọ̀tì làwa ń fẹ́ àwa ò fẹ́ jà ogún mi àbọ̀ tẹ̀mí kọ́ làwa fẹ́ gbọ́ rìsọ́ọ̀tì. Olúwa jọ̀wọ́ o má pẹ̀lú owó bá mi jà jẹ́ kí n táṣẹ lé nípa. nígbà tí mo wà ní primary 3 wọ́n jù mí nú ọkọ̀ láago mẹ́ta òru ńjọ́ kan mọ́tò tí máa ń lọ lálákọ̀ọ́kọ́ mọ́tò dájí mọ́tò tí máa ń lọ kiri ibi Ifẹ̀ níbí kiri ni bàbá mi bàbá lóńdó ọlọ́run gbàbọ̀ wọn ọlọ́run foríjì wọ́n lọ sùkúù ní sẹ́ráṣèjì rẹ ni àbí wọ́n bá jù mí nínú mọ́tò ìwọ̀n àkọ́kọ́ ni olówó ẹ mọ̀ ọ̀run tí wọ́n máa pè é lẹ̀ tí wọ́n kọ́kọ́ máa ṣe wáàsí ní bàbá bá gbé mi jùlọ nso ó di ju àwọn jù mí nínú ọkọ̀ ńjọ́ náà nígbà wọ́n já mi lẹ̀ lóru dúdú ni ó kù àti wọ àbà a sì rìn láti bí irú bíi sí bí ìgbà téèyàn bá rìn láti dé àpẹ́ tí ó fẹ́ rìn lọ géètì nínú igbó kìjikìji. ìjọ náà ni òwe pé ilẹ̀ sú ọmọdé lójú ọ̀nà ó lòun láyà bí ọ̀bá láyà ṣé ó sùn nínú igbó ni mi ò lè gbàgbé láéláé bó bá ń lọ jué kábíyèsí ọlọ́run ò ní já rógun o àní rógun o. ohun tó rú àwọn èèyàn lójú níbi àwọn ọmọ iléèwé yẹn tí wọ́n kó wọn lẹ̀ ní tọ́pọ̀lọpọ̀ ń sọ ni pé irú ogun wo ni a wá bá wọn jà tí nǹkan kan ha àwọn ọmọ yẹn láà ṣe àdúrà kí nǹkan ha wọn láà ni àbí kí wọ́n fi intelligent gbà wọ́n kúrò ọgbọ́n ológun ni wọ́n fi gba àwọn ọmọ yẹn jáde nǹkan kan èrà ọ̀rọ̀ àwọn láà o káwá wo àwọn tíṣà tí wọ́n pa ní fọnáfọná
kábíyèsí ọlọ́run. ìgbà kan ṣe kan kó mi yóò kó tún ṣe kan kó ra rẹ̀ kájọ máa mú lọ. ọlọ́run tó tó ọlọ́run jọ̀ọ́ bá wa tún nàìjíríà tò kí nàìjíríà ó tòrò bí omi afàárọ̀ kan. mo wá ń béèrè wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Sunday Igboho sọ fún mi nígbà tí mo pè ń jọ Wednesday tó ní ètò tíjọba ń ṣe lágbára ó ní wípé ó ṣeé ṣe o ẹjẹ́ àjọ tún gbọ́ ẹjẹ́ àjọ gbọ́rọ̀ tó sọ ọ̀hún ó ní ó ṣeé ṣe o kọjá wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yìí wípé ó ṣeé ṣe kọjá wípé ọ̀rọ̀ tó wó máa dá sáyé. àfàìmọ̀ bàbá ò lè ká. wípé ìyá ọmọ lọ lóru ń jọ mí. ìyàwó dáná ṣe rọ. tí a bá lọ lóru. ìyàwó rẹ̀ dálé nítorí àti jẹun. pé yọ wà bíi ti jọ́hun tí ò ní ṣe kí ló ń ṣe ń bẹ̀ ọ́n. ẹ gbàgbé ni níjọ́ pé ilé a máa súùyàn sóko téèyàn ó sì dìsáìdì. ẹlòmíà máa tó bí aago mẹ́jọ aago mẹ́sàn-án alẹ́ kó tó kú olóko tọ́ba jókòó bí ó jìnà ẹwùgbà tí ó tó wọlé. ẹlòmíà máa ní àká a máa ní ahéré ní oko tọ́ba fẹ́ ṣe nǹkan tọ́ba rí i pé iṣẹ́ tó ń fẹ́ ṣe iṣẹ́ tó ní ìdí kóhùn ó jí kò sí láàárọ̀ ó lè sùn ní oko. ọkọ mẹ́jọ ọkọ mi ọkọ mọ tó yẹ kó ṣe. téèyàn gbọ́dọ̀ dánrú ẹ̀ wò ní èsì. pàgídàrí ìdí dá. àyípadà ròdò ní yàrá tí ajá padà ó dọ̀bẹ́. pẹ̀lú fífojú àwọn mẹ́ta yẹn hàn tí ó fojú wọn léde ó jẹ́ káwọn èèyàn mọ̀ wípé àwọn àṣírí ọmọ tú ní a bá bẹ̀rẹ̀ sí ní rojọ́ lọ. Olúwa jọ̀wọ́ o má bá ìlówó bá mi jà. èèyàn mọ̀ kú ń bí ọ̀rọ̀ yìí ibi téèyàn bá ti kú mi ò lè kọ́ adájọ́ níṣẹ́ rẹ o mi ò lè sọ irú ìdájọ́ tí adájọ́ dá fún wọn. ọlọ́run tó tó fún un. Olúwa jọ̀wọ́ o má fa ìdánwò bá mi jà jẹ́ kí n tàṣẹ lé nípa. mo rí ẹni tó sọ̀rọ̀ last week tóní tó jọ́ dàbí arrangement lójú òun ni wípé wọ́n ní tẹ́ ẹ bá fojú sùnùkùn wò kábíyèsí Olódùmarè. ìwádìí lọ́lọ́kọ níwà mí lọ. ẹ jẹ́ ń sáré sí ojú òpó lẹ́nu káwo ìmọ̀ràn tẹ́ ẹ lè gbà yá yìí. ẹ bá ń sí ojú òpó stúdíò lẹ̀ a fẹ́ mọ ìmọ̀ràn tẹ́ gbà yá yìí ṣé kọ́mọ lọ ilé ẹ̀kọ́ lọ́ọ́ sinmi ni kọ́fẹ̀yìn ara rẹ̀ tì ní kó tó tásìkò ìjọba àfẹ̀yìn tìjọba àbí. ẹ̀lú ẹ̀ka alẹ́ o ẹ̀ka alẹ́ o. ìbàjẹ́ fún yín o. ẹ ṣeun. iléeṣẹ́ ìròyìn jóná o. ẹ ṣeun. orúkọ mi ni Kẹ́hìndé Ọmọ́tọ̀sọ̀ láti dàwí Amúlòkó. yes. ṣé rí tẹ́sí bá dáyìn mọ́lẹ̀ inú òṣogbo ni. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ pé ẹ̀mí wọn wà. ríro ẹ̀sìn ti bandit ń rí ni o. Ọlọ́run ṣé rí Ọlọ́run ọba ni kì í sábà èèyàn. ṣé bọ́lá ló mú wọn kúrò bẹ́ẹ̀. ṣé rí kí a máa wo síwájú ẹ̀yìn ìmọ̀ èèyàn máa ń wò àbí bí wọ́n ti máa ń pè é kí ya ẹ máa ro nǹkan kan. ọkọ̀ ọdún méje. ó ti níbi tí ya ẹ ń lọ Ọlọ́run fi ṣe ìgbésẹ̀ ayé wọn bá Ọlọ́run ní gbèsè ayé wọn bàjẹ́. ẹ ṣeun. kán padà sẹ́nu iṣẹ́ wọn. ọ̀dà. kán padà sẹ́nu iṣẹ́ wọn Ọlọ́run ìjọba jẹ́ wọn. ẹ jáwé lòmíì tọ́ba jèmi ń kọ́ ṣé wọ́n padà síbi iṣẹ́ tíṣà yẹn tá a padà sóko yẹn ẹ̀lú ẹ̀ka alẹ́ o. ẹ̀lú ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́ o. ooo níbo lẹ ti ń pè yí o. orúkọ tèmi ni ọjí ọmọ west láti United States of Ilé Tuntun Academy. United States of Ilé Tuntun Academy. bẹ́ẹ̀ni lójú odò.
Mo ti ẹ̀ láìkì yín ilé tuntun náà lẹ́kùn lọ́dà báwọn. Ta nílà gbé lárugẹ. Ó ṣe jẹ́ ní alájí. Tó bá jẹ́ yìí ni ṣe tó padà lọ sùkúrù àbẹ́ rìtáyà. Láìtàláì mo lọ mọ́. Ẹ lọ mọ́. Ntójú ọdẹ bá rí lóko tó bá délé kò ní lè sọ tán. Nítorí bẹ́ẹ̀ yẹn gbogbo tó rí kọ́ ló ń sọ fún wa. Láìtàláì fún abilẹ̀ láti. Even though gan àwọn tó lọ gbà wọ́n lẹ̀ gan gbogbo tó rí lọ́nà tó bá pàdé kọ́ ló lè sọ tó bá délé. Ọ̀tán ṣúgàjà. Bó ṣe jẹ́ nìyẹn. Kábíyèsí Olódùmarè. Ẹ̀jẹ̀ agbọ̀n tóbìnrin mi ò wí ẹ káalẹ́ o. Hello, ẹ káalẹ́ sàn. Ẹ káalẹ́ o, ọkùnrin ló tún pè. Òkú ètò sà. Àwa rèé o. Abilékọ Adébáyọ̀ ni látàrú mọ́rọ̀ lọ́yọ̀ Aláàfin. Ok, obìnrin abilékọ ni. Bẹ́ẹ̀ni. Ẹ pẹ̀lẹ́ mà. Látàrú mọ́rọ̀ lọ́yọ̀ Aláàfin àtúpẹ́ sá. Ẹ ṣeun tó bá jẹ́ yín ńkọ́. Èmi ò ní lọ mọ́ o. Kódà tẹ́nìyẹn bá jẹ́ bí ẹ̀gbọ́n mi kan ni ìníjẹ́ wọn lọ mọ́. Wọ́n fẹ́ yàrá wọn ti bá mi. Kódà tó bá jẹ́gbọ́n yín ẹ sọ pé ọmọ lọ mọ́. Kódà kò sí ń tọ́jọ́ mọ́. Owó ìfẹ̀yìntì rẹ̀ wá ń kọ́ bò ní ó ṣe gbà á. Bí wọ́n bá fún wọn lówó fẹ̀yìntì fáìn tí wọ́n bá fún wọn déédéé tí wọ́n bá ti kú sọ́hùn kan. Ìjọba ìfẹ́ ni tí ó bá parí iṣẹ́ rẹ̀ lówó ìfẹ̀yìntì. Ká fọwọ́ mówó wọn. Ká fọwọ́ mówó wọn. Tí wọ́n bá yẹ pé wọ́n ti kú sọ́hùn kan tó lọ́wọ́ bá yọ wọ́n bá ń kọ́. Ntẹ́ ń wí ni pé Sergeant Morídélé ọ̀sán ju Major General Kúsógun lọ. Bẹ́ẹ̀ni. Kábíyèsí Olódùmarè. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́. Ooo. Mrs. Alabi ló ń sọ̀rọ̀ láti Mọ́kọ́lá. Náà. Ẹ wò tó bá ṣèmi ni èmi ò ní lọ mọ́ o. Ọlọ́run ò ní jẹ́ àríláburú èmi ò ní lọ mọ́. Bẹ́ẹ̀ ni ìní lọ mọ́ kọ̀rọ̀ ayé yájú kọ̀rọ̀ ọ̀run lọ. Ayé yóò dá kò sẹ́ni tó fẹ́ kú. Òun ló mọ nǹkan tó ju rẹ̀ rí lọ́hùn. Òun ló mọ gbogbo àwọn nǹkan tó ti pass through. So ẹni tó jẹ̀ bá yàn débẹ̀ kò ní mọ bó ṣe rí lára rẹ̀. So ó mọ nǹkan táwọn rí. Àìmọye nǹkan fún ìpè pé gan bọ́n ṣe wà nínú ilé ẹ̀rù ó mọ bà wọ́n àti bọ́ sí kitchen gan yóò máa bà wọ́n lẹ́rù. Wọ́n mọ wò fẹ̀tò wọn ò ní lè dáhùn mọ́ kò sí ní dẹ́rù tó bá lóun ò ní gbọ́ wà láyé yín pé family meeting lé lórí. Ní ìyẹn kò fún ọ̀dọ́ tó bá dé èèyàn ni ọlọ́run bá fi ṣẹlẹ̀ rí yín pé family meeting lórí ni wípé níbo ó lọ́ọ̀bì kankan mọ́ kò síbi tí ó lọ mọ́. Kábíyèsí Ọlọ́run. Kò ní lè dá lọ́ọ̀bì kankan mọ́ yóò mọ̀ wò fẹ̀tò. Ẹ̀lọ́ ẹ káalẹ́ o. Bàbá wọn ni mo máa lọ, ìyá ìgbò má ṣe, èmi ò lè sọ tẹ́mi má ṣe, iṣẹ́ ayé wa. Wípé. Hello bàbá mi Kola Olootu. Ẹ káalẹ́ o. Kò ní ṣe yín kò ní fẹ́ mi yín ẹ gbàdé wọlé pẹ̀lú ògùn Ọlọ́run. Àmín. Orúkọ mi ní Àràbọ̀kọ̀ ìyàwó ẹ̀ láti olómi bá mi. Ẹ ṣeun. Tó bá jẹ́ mi ní ìrìn tí ó lọ àjọ dàrú ni o. Family mi tí ó jókòó tó bá tún lóun ò ní gbóhùn ò ní gbà máa tún dáhùn yẹn nígbà níbi àná ò lọ nífẹ̀ẹ́. Ìrìn tí ó lọ Ọlọ́run kan tí ò bá gba sára ìmọ̀ kó filẹ̀ kó jókòó ààrẹ jẹ Ọlọ́run sì tó dáa. Lẹ́yìn eléyìí lẹ́yìn tó fẹ́ pè wọlé àápá fóònù díẹ̀. Tó bá ṣèmi ni tíṣà tí wọ́n mú lọ nú igbó fún 56 days. Ìwádìí lọ́bẹ̀. Tọ́lọ́run wá yọ mí báwọn ṣé ẹ padà tún mọ kẹ́kọ̀ọ́ ń lọ àbí ẹ rìtáyà ara yín. Hello ẹ káalẹ́ o. Bàbá mi ọmọ àgàbá níjà. Ẹ ṣeun. Ọjà di ilé Adésàn ní ìlú Ògùn bàbá mi o. Ẹ ṣeun. Látọdún tí mo ti ń tẹ̀lé yín mo wọlé sọ́dọ̀ yín lónìí. Olúwaṣẹ́gun Afọlábí látọ̀mí àjọ alágbẹ̀dẹ. Gbogbo alágbẹ̀dẹ ń kọ́. Àgbàlagbà lẹ́nu àlàáfíà làwà. Gbogbo ẹ̀yin bàbá ayé àgbàlagbà lẹ́nu mọ́ ń pòwe. Ẹni kú tí ọ̀bá pa ni. Tó bá mọ̀ sí ni ní fìlà. Ká mọ̀ dúpẹ́ lọ́mọ̀ tọ̀. Ẹ tí kìíní ká bá ti pààrọ̀ ẹ̀rí bàbá mi. Tó bá rí wèrè yọ ọmọ ọ̀. Ìwọ̀n bá tọ́lọ́ ń bá jí orí nu tí wọ́n bá fi ṣe láàánú kọ́ wá bísẹ́ẹ̀sì tí ọmọ ṣe. Báwọn ìjọ wá bá ràn lọ́sẹ̀. Iná olóṣèlú ó jò lọ́yọ̀ọ́ stéètì. Ọba ti ṣe yìí náà. Oríyọmí ọmọ Amúsà. Wọ́n bá dúdú mórí kí wọ́n gbébọn yàn jẹ́. Ọba ti dá wọn láre, àwa ti dàràbà àti jìjì náà. Ẹgbẹ́ Ọlọ́tàǹpàkò ti fọ́kọ rẹ̀ lẹ̀ fáwọn INEC wípé gómìnà tàwọn nu. Wọ́n sì ti dé sí ọ̀rọ̀ padà.
pé Oríyọmí ọmọ Amusa ń làwọn fà kalẹ̀, that is to say kò sí yúnmúyúnmú kankan mọ́ ìyẹn nínú ẹgbẹ́ alátàǹpàkò. àlejò tó lòun ò gbà tó ń fapá jánu. báwo ni tó máa fẹjọ́ lọ. kí wọ́n jókòó wọ́n jọ máa yanjú ẹ̀ lóko. Bímbọ́ Adékànbí nínú ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ APM. Bímbọ́ Adékànbí ènìyàn fọ́kàn rẹ̀ sọ́wọ́ sókè. òun ni ó dìbò nínú ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ tí ọ̀la látakò kankan bí ṣe wù ọmọ. ẹni tó lù wá dálẹ́jọ́ tó lòun ò gbà tó ń fapá jánu. báwo ni tó máa fẹjọ́ lọ. agbára ọkà agbára èèyàn ó sì béèyàn pàdé. kábíyèsí ọba Sàràfàdín Àlí olóyè gíga nílùú Ìbàdàn. ó bí ajá kan kàn bí àgbo. ọba ti ṣe yìí náà. òun lẹ́gbẹ́ APC. ohun tó lù wá ti ṣe. gbogbo nǹkan ń gbọ́n ìsìkọ́mì ni sẹ́mọ tí wọ́n ń pè ní ìsìkọ́mì olóṣèlú. bí wọ́n bá ja bẹ̀bẹ̀ òkè bíi 50 times ibi ọ̀rọ̀ ń lọ mo wí fún yín o. àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kojú ara wọn nu. wọ́n bá díjú mórí kí wọ́n gbé bọ́yàn. sẹ́mọ̀ pẹ́gbẹ́ òṣèlú pọ̀ sá. àwa ti dára bá ti Ìjìnlá. ẹgbẹ́ àwọn Sowore yóò fa gómìnà tiẹ̀ kalẹ̀. Labour Party náà ní gómìnà tiẹ̀. ẹ má gbàgbé wípé solution ewújo tó lòun ò fọpẹ́ tú. gbogbo ìyẹn ló máa ká. kábíyèsí Olódùmarè Taofeek Adégbóyèga solution. ewújo tó lòun ò fọpẹ́ tú. gbogbo ìyẹn ló máa ká. òun lẹ́gbẹ́ tiẹ̀ náà fà kalẹ̀ tí ó dìbò gómìnà. agbọn ọmọ fi gagbága yóò wá máa di dọ́là tó dọ́là lòun ò fọpẹ́ tú. náírà tó náírà. àrùn jẹjẹ. ọ̀rọ̀ ni ó ọ̀rọ̀ màá ní ní láyé. nínú àwọn nǹkan tá a ti ń rí táwọn olóṣèlú ti ń mira jìgì. inú lọ́ọ̀yà tó lòun ò fọpẹ́ tú. nígbà gbogbo àwọn èèyàn ń lọ fún wọn lówó ní ọjà bodè tó jóná. ẹgbẹ́ iná ó màmú jẹ kọ́. ó ní Oríyọmí náà bá kó igi pákónú tírélà méjì ó ní wọn lọ kó fún un. àkàrà màmú jẹ kọ́. bẹ́ẹ̀yàn bí wọ́n bá fún yín lówó màtíríàsì tẹ́ ẹ ní ìdí. iná ó àkàrà màmú jẹ kọ́. Adékànbí pé gbogbo ń tẹ́ ẹ fi lè mọ̀ pé kinní kan màmú jẹ kọ́. nínú ẹbí ẹ̀ láńdọ́jì náà máa rọ̀ mí jẹ. àwọn mùsùlùmí àwọn kìrìsìtẹ́nì máa rọ̀ ń pọ̀ jẹ. ọ̀gẹ̀dẹ̀ tí máa rọ̀ ń pọ̀ jẹ. oṣù tá ló kẹ́kọ̀ọ́ máa rọ̀ ń kúyọ̀ jẹ. bẹ́ẹ̀ bá sì délé wọn àwọn mùsùlùmí wà ń bẹ̀ àwọn kìrìsìtẹ́nì wà ń bẹ̀. ó ṣe bẹ́bẹ́ o ọ̀là mọ́sálásí kan mọ́lẹ̀ àgbélọ́ba ló wọ́n sì pé gbogbo àwọn mùsùlùmí kí wọ́n wá kí jímọ̀ ń bẹ̀ ní jímọ̀ tó kọjá. níbẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti kí jímọ̀ àgbélọ́ba lóde. mo sì rò pé ibẹ̀ náà ni ọ́fíìsì òṣèlú ẹ̀ ibẹ̀ ní campaign office ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ o. ẹ mọ ibi tá à ń wí yìí ni lọ́nà onírèké torí ìlà ó jẹ́ làgbà ó. àwọn èèyàn wọlé ẹ̀bẹ̀ ń. ìlà ó ṣe é. kò sẹ́ni tí fẹ́ kú láyé ayé òdùn gbọ́mọgbọ́mọ pọ̀ àìkíní kan igbá àwo ìkòkò bàbá àsáàsù ta ló wá fẹ́ kú òun bẹ́ẹ̀. tẹ́ ẹ bá dé airport ní ìsìn yóò kún ní pitipiti àní bíríkìlà tí ń lọ rẹ́lé l'Àbújá lásán bíríkìlà tí ń lọ rẹ́lé àti káfíńtà tí ń ṣiṣẹ́ ṣáìtì gbogbo wọn ń bọ́ọ̀dù flight ni bẹ́ẹ̀ bá dé airport Alákíá yóò kún pitipiti mu kí ló fà á kò sẹ́ni ó fẹ́ kú wọ́n mọ̀ pé tí wọ́n bá gbé àwọn 50 million nu ẹ tí ó bá fẹ́ san 50 million yóò lè yọ sàkánú owó rẹ̀ yóò yọ 500,000 tí ó fi wọ bàálù kábíyèsí Olódùmarè
Ọlọ́run ó bá wa tún Nàìjíríà ṣe. Ọlọ́run ó fi gbà dẹ̀ wá lọ́rùn. Ìgbà ó dẹ̀ wá lọ́rùn bí omi afàárọ̀ pọn. Èmi rọ ìyá principal wípé bí ìyá bá ro dúdùn fàn yóò họra dé egbò. Ẹni tí ìjọba lè ṣe lórí ọ̀rọ̀ ìyá principal tí wọ́n bá wọn wá iléèwé sáàrin ìgboro. Iléèwé tó bá wà nù ìgboro tí ò jìnnà sílé wọn tí wọ́n ó drive láti ilé wọn tí wọ́n ó bọ̀ sílé ìwé tí wọ́n ò ní kanú igbó kankan. Níta ń pè ní trauma kì í ṣe nǹkan kékeré o. Fún àpẹẹrẹ ẹni tí èèyàn ò bá kú lójú ẹ̀ rí. Ìgbà téèyàn bá kọ́kọ́ kú lójú ọmọdé láyé. Mo rántí ọdún tí mo wà ń kékeré. Bàbá kan kú lẹ́gbẹ̀ẹ́ ilé wa. Bàbá JB ni wọ́n pè. Wọ́n wá tẹ òkú rẹ̀ sínú pósí. Ẹ mọ̀ pé gẹ́gẹ́ báwọn onígbàgbọ́ ṣe máa ń ṣe. Wọ́n tẹ̀ sínú pósí wọn á jẹ́ gíláàsì. Wọn ò wá lẹ́nì kankan yín àtàwọn mékè àti gbogbo wa wà ń yọjú wò. Bàbá JB yẹn tó bá ràkàrà gbogbo wa ní mọ́ á fúngbà ayé rẹ̀ o. Yọ̀ọ̀ra kéńgbé tí ọ̀rẹ́ pa tí ọ̀ra gbogbo ẹ̀. Bàbá yẹn ṣe bíi typist lẹ́gbẹ̀ẹ́ ilé wa. Wọ́n ní typewriter. Nígbà wọn wá kú wọn wá tẹ́lẹ̀. Gbogbo wa wà ń lọ yọjú wò. Àṣà àti ìdá nǹkan kan. Nígbà tó di alẹ́. Ibi tá a máa lọ tí ìyá wa máa rán wa lọ pé ọ̀yá lọ rèé rẹ̀ kọ́ wa ní ilé kínní. Àbá lè lọ mọ́. Bá ń lọ ilé ahó lọ bá rẹ̀ kọ́ wa. Tá a bá dé kọ̀rọ̀ báyà dàbí pé bàbá ń yọjú wò wá. Bí ẹni pé bàbá yẹn ń yọjú. Ìyà tí wọ́n fi jẹ àwọn tíṣà àwọn ò lè délé wí. Ọkùnrin yẹn ni wọ́n di àwọn lójú. Wọ́n ní ẹni slight mistake táwọn ọmọ wẹ́wẹ́ yẹn bá ṣe bóyá wọ́n sunkún àbí wọ́n ṣe nǹkan kan ní. Wọ́n ní àwọn ni wọ́n fìyà rẹ̀ jẹ àwọn tíṣà ni wọ́n fìyà rẹ̀ jẹ. Ẹ tí wọ́n ti dé nǹkan mójú wọ́n lè ṣàdédé gbọ́ gbàá kí wọ́n náà ń dín ìbọn. Wọ́n là ń dín ìbọn pàpọ̀. Trauma yẹn ò lè kúrò lára wọn. Tó bá ṣe ìlú òyìnbó ni gbogbo àwọn ọmọ yẹn yẹ kí wọ́n kó wọn síbì kan kí wọ́n máa ṣe evaluation fún wọn. Ó yẹ kí wọ́n kó wọn síbì kan wọ́n máa bá wọn sọ̀rọ̀. Ẹ má jẹ́ kí n tàn yín. Níbi tọ́rọ̀ Nàìjíríà dé téèyàn bá múra dáadáa bọ́ bá gbọ́kọ̀ rẹ̀ ojú ọ̀nà àti máa wà lálẹ́ yóò di wàhálà. Béèyàn bá wà nílé tọ́jẹ́ lé sáìtì new site ẹ mà àwọn ilé kan tí a máa kọ́ sí new site tí ọ̀dà dúró nù gbó tí wọ́n fi kíní nylon bag fúláwà tí wọ́n fi ń ṣe kíní fúláwà tí wọ́n fi ṣe wíńdò rẹ̀ tí wọ́n ta sí wíńdò tí wọ́n ta sẹ́nu ọ̀nà. Béèyàn bá wà ń rú bẹ́ẹ̀ tí wà ń gbọ́ pé wọ́n ń gbé wọn lọ o tó bá gbọ́ kàkàkà lóru ṣe mọ̀ pé yóò fẹ́ mọ̀ tó ara. Kábíyèsí Olódùmarè. Tá a mọ̀ travel lóru nínú ọkọ̀ tá ń lẹ́sẹ̀ kéèyàn ọmọ tó gbégbọ̀n báyìí yóò fi hàn kọlù yẹn ọmọ ìmọ̀forí gbá mi o yóò mọ̀ tó gbé nínú mọ́tò tá ń lẹ́sẹ̀. Ìmọ̀ràn mẹ́ta fún obìnrin yẹn. Ìmọ̀ràn mẹ́ta fún ìyá principal yẹn. Ìmọ̀ràn tèmi síjọba ni pé kí wọ́n gbé ìyá principal kúrò nínú sùkúù nù gbó
kí wọ́n gbé sí ìgboro. ẹlẹ́ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́ ẹgbẹ́ ètò Oriire ní bulu. àmín. orúkọ tèmi Dáúdà láti bẹ̀rù kan. náà. ẹgbẹ́ ètò bàbá wa. ẹ ṣeun. ìmọ̀ràn fún mi. ó yà ẹ̀ ní kí alákòókò náà kí ìyá yẹn ó sọ ìyá yẹn di ìjọba ó sọ ìyá yẹn di commissioner of education. àbí agbọ́nìkan ni wọ́n fi sí bí yọ̀dọ̀ àwọn super. àbí náà sọ yín. so àmọ́ tèmi ni fún ìjọba ọlọ́run ìjọba jẹ. ẹ ṣe àdúpẹ́. eléyìí mú lábàá wá pé kí wọ́n sọ yá di commissioner for education. àwa mọ̀ bóyá ìwé ìyá gbé bí àmọ́ bí wọ́n ṣe máa ń yan commissioner bóyá wọ́n lè fi ọ̀nà ìyá náà. For the benefit of our nation, generations. Hello somebody, ẹ káalẹ́ o. ojú òpó yẹn di ẹ má bínú o. wọ́n ń ṣiṣẹ́ lójú fóònù yẹn lọ́wọ́. ẹ káalẹ́ o. Hello, ẹ káalẹ́ o. Wa alaikum salaam, ẹ káalẹ́. ẹ káalẹ́ ká o. náà. Ṣàbọ̀n láti ìlú Ìlọrin ni o. láti Ìlọrin Àfọ̀njá. bẹ́ẹ̀ ni o. ìmọ̀ràn wo lẹ fẹ́ gbà ya principal yẹn. wọ́n ní ìjọba tí wọ́n wá tán wọ́n ṣe transfer. tí wọ́n ṣe transfer fún wọn. sẹ́bọ̀ ti pẹ́ ọdún tó kò yóò tó nǹkan mọ́. bẹ́ẹ̀ni ẹ ṣeun. ẹni náà ló ń jẹ́sẹ̀ wọn o. ẹ ṣeun. mọ̀ ń gbọ́ nǹkan kan wọ́n ní ìrú ẹkùn tí Sunday Igboho wọ́n ní wọ́n fẹ́ lọ Kwara State àwọn tí wọ́n gbé ń Kwara kí wọ́n lọ gbà wọ́n lẹ̀ wọ́n ní oníjọba ọ̀hún sọ pé rárá o kí wọ́n má wá stéètì tàwọn o àwa ń ronú pé kí ló lè fà á pé kí wọ́n má wá o èyí ò sì rí gómìnà bú torí pé tẹ́ bá wo Kwara ìdajì Kwara àwọn Fúlàní lọ́pọ̀ ń bẹ ọmọ wàá dìjà ẹlẹ́yàmẹ̀yà. wọ́n ní wọ́n sọ wípé kí Sunday Igboho ọmọ àwọn èèyàn wá fọ́n sórí fóònù wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ Sunday Igboho. yóò ní bá yóò nídìí torí kò sí stéètì tí ẹni tí ó gọ́fàn stéètì kan tí ó fẹ́ kí wọ́n máa kóyàn wọ́n lọ máa fowó gba àwọn èèyàn lẹ̀. àwọn ọba tí ẹ ti pa Kwara lóòkà àwọn ọba tó ti bá ìṣẹ̀lẹ̀ ti Kwara rìn yẹn kò lóǹkà. ẹ wo ṣọ́ọ̀ṣì tí wọ́n ti lọ kó àwọn èèyàn òkè oníyọ̀ àbí kí ni wọ́n ń pè é tí wọ́n bẹ́ pásítọ̀ ọbẹ̀ kàn ń ṣèṣọ́jí lọ́wọ́ wọn bá wọn bẹ̀ wọ́n bẹ́ pásítọ̀ lórí. sọ́wọ́ yẹ kó rí bẹ́ẹ̀. Hello bàbá ẹ káalẹ́ sá o. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o bàbá. ooo. ẹ káalẹ́ Mrs. Adépọ̀jù láti Olódó ni o bàbá wẹ́ kú ètò. ẹ ṣeun gbogbo ilé ń kọ́ o. àlàáfíà làwọn ẹ̀ máa ṣe o. àmín. káṣe ètò ààbò káṣe gbogbo fẹ́ǹsì gbogbo skul tó wà ní Ọ̀yọ́ state àmì defence tó dẹ̀ wá security fún màmá yẹn. sọ́yìn tí ara wọn bá ń ṣe tí gbọ́dọ̀ bá ṣẹlẹ̀ wọn ò sá ní ipa tẹ́tì. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akekoo. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV
Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Kí ló wí? Drive TV, driving you around the world.